Otasansan rédíò and TV. Gbajúmọ̀ òǹwòye àwùjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka ó ti jáde sọ̀rọ̀ nípa bí ilé-ẹjọ́ ṣe ní kí mínísítà nígbà kan ọ̀mọ̀wé Olú Agúnlóyè kó lọ máa najú ní ọgbà ẹ̀wọ̀n Kuje lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Mambilla. Nínú ọ̀rọ̀ Ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka tó fi síta lọ́jọ́rú Wednesday ọjọ́ 10 oṣù kínní ọdún 2024 ó ní ó léwu ó sì burú jáì bí adájọ́ ṣe ní kí ọ̀mọ̀wé Olú Agúnlóyè kó máa wà nínú àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n tó wà ní Kuje látàrí bí ilé-ẹjọ́ ṣe sún ìjókòó ìgbẹ́jọ́ míì sí ọjọ́ iwájú lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Mambilla tí wọ́n ní ọ̀mọ̀wé Olú Agúnlóyè pọ́ lọ́wọ́ níbẹ̀. Soyinka tẹ̀síwájú ó ní ààbò àti ìtọ́jú ọ̀mọ̀wé Olú Agúnlóyè ó ṣe kókó ó sì ṣe pàtàkì. Ó ní I wish to alert the nation and the government that there exists a justifiable high-level concern for his safety. Gẹ́gẹ́ bí Ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka gẹ́gẹ́ bó ṣe sọ lédè Gẹ̀ẹ́sì, ṣé ẹ̀yin náà fẹ́ mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan-an? Ẹ fẹ́ gbọ́ wúlẹ̀wúlẹ̀ àti àtúpalẹ̀ bí ọ̀rọ̀ Mambilla ṣe jẹ́ àti ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀mọ̀wé Olú Agúnlóyè? Ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì yìí. A ó mú ẹ̀kúnrẹ́rẹ́ àtúpalẹ̀ ọ̀rọ̀ wá fún yín nípa ọ̀rọ̀ Mambilla àti ohun tó ní í ṣe pẹ̀lú ikú olóògbé Bọ́lá Ìgè nígbà kan. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì tẹ notification bell aago rán mi létí kẹ́ ẹ lè láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.